èrò bá mi ká lọ sí Ìdọ̀fin Ìgbànà ká lọ dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú Abọ́sẹ̀dé Adéṣẹwà Ọmọbọ́láńlé. Ọmọbọ́láńlé tí ṣayẹ orí kádùn ni mò ń wí. Èèyàn kan pàtàkì Làbíkẹ́ Adé ọmọ Abégúndé ọmọ tó gbokùn tó gbára wọ̀. Àfíjú fashion designer ni mò ń wí tí ń dá ńláńlá. Ọmọ tó jáfá tí kì í fi iṣẹ́ ṣeré rárá. Ìwà ìrẹ̀lẹ̀ tó ní pàtàkì ló jẹ́. Aya Samuel tọ́ lẹ́ni tó yẹ ká gbé lárugẹ. Àbíkẹ́ Adé dára púpọ̀, kì í dá nǹkan tó bá ní jẹ. Ó sì kórìíra ìwà ìdọ̀tí pátápátá, ẹni tó bá rí olúwa rẹ̀ ló lè ròyìn. Adéṣẹwà ó jẹ́ni tó tẹpá mọ́ṣẹ́, kì í ṣọ̀lẹ, kì í rojú kóíkóí. Ọmọ lójú Ọlọ́run tòótọ́ ni mò ń wí hun, tó sì ní bẹ̀rù olúwa. Akọrin ẹ̀mí tó dá gánjíá tó sì nítumọ̀ ni mò ń wí. Lẹ́pa sáǹdì gboko gbára wọ̀. Kò sí irú aṣọ tí wọ́n rán lókè èèpẹ̀ tíṣẹwà ò lè rán láéláé. Ó kọ́ṣẹ́ yanjú ó sì yege. Gbogbo latest styles lolúwa bá fi rọ Bọ́láńlé lọ́rùn ní wọ́ọ̀kúwọ́ọ̀kú. Special made ní Bọ́láńlé lọ́dọ̀ olúwa. Ó pupa mọ́ fọ́fọ́fọ́ fínífíní rí kílíwí mọ́ fẹ́fẹ́fẹ́ ó sì rí ròǹdòròǹdò. Apọ́nbẹ́pọ̀ rẹ̀ pupa yẹmí gbokùn gbára wọ̀. Bọ́láńlé dáa nílé ó dáa lóko. Ó yẹ kí gbogbo ọmọ rírì àmọ́ bí ọjọ́. Abọ́sẹ̀dé gbajúmọ̀ ó ṣèèyàn. Obìnrin wà obìnrin wò, ó pupa délẹ̀ ó nàró wámúwámú. Ọmọ dára ó dẹjọ́. Abọ́sẹ̀dé bọ́ra alẹ̀ orí ròǹdòròǹdò. Ọmọ dára ó dégbin aláwọ̀ tútù tó jọ̀lọ̀. Òṣùpá gbayì láàrin ìràwọ̀, aṣọ àlágbàyì láàrin onírúurú aṣọ. Adéṣẹwà gbayì láàrin ọmọ adarí irun. Àjànàkú láyà Sámúẹ́lì. Abọ́sẹ̀dé dáa púpọ̀ ó pọ̀jùpọ̀jù. Ẹ̀gbọ́n ọkọ tó fẹ́ fẹ́ ọ sílé. Ìbùkún aya Reverend Àjàyí Johnson. Ó ní kí n mọ̀ kí ẹ wípé o kú ayẹyẹ ọjọ́ ìbí àbúrò àfẹ́sọ́nà rẹ Reverend Adéòtí Emmanuel. Ó ní kí n mọ̀ kí ẹ, ó ní kí n tún kí ẹ wípé o kú ayẹyẹ ọjọ́ ìbí òní, ó sì kú ìdùnnú ńlá. Ó ní òní ṣèyí ṣàṣemọ lágbára lọ́wọ́ olúwa. Àbúrò àfẹ́sọ́nà rẹ Miss Adéòtí Tolúwalọpẹ́. Bàbá àtìyá àfẹ́sọ́nà rẹ ńkọ́? Inú wọn dùn wọ́n sì dúpẹ́dúpẹ́. Wọ́n ní wọ́n kí ẹ bí ọlọ́gbọ́n ẹ̀rù ooo. Wọ́n ní wọ́n kí ẹ bí ọlọ́gbọ́n ọ̀wọ̀fà. Wọ́n ní lọ́lá Ọlọ́run ọ̀gá ògo, ojú rẹ ò ní rí bí o sì ní ṣọ̀fọ̀. Àfẹ́sọ́nà rẹ Samuel Ṣèyí. Ó ní my darling, ó ní ìfẹ́ mi o, ayọ̀ mi o, ìfẹ́ ayé mi o, ìfẹ́ ọkàn mi o, ẹni bí ọkàn mi o, olólùfẹ́ mi o, ayọ̀ mi fúnra mi nìkan ṣoṣo. Ó ní gbogbo ọjọ́ 22 oṣù keje lọ́jọ́ tá a bí ọ. Ó ní àbùkù òní kàn Ẹlẹ́dùmarè òní jẹ́ okánjú kú. Ó ní àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ olúwa. Ọdún owó, ọdún ọmọ, ọdún àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Ó lọ jáwé pápá lónìí, ó ti ṣe kó tẹlẹ̀ yí pẹ́ o. Ó pẹ́ láyé láṣẹ Ẹlẹ́dùmarè ọba. Ojú rẹ ò ní fọ́, etí rẹ ò ní di, ò ní yarọ, ò ní yawèrè. Pẹ́pẹ́pẹ́ lowú ṣe nílé arọ́, àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Òjòjò ní sọ́kọ́ máa nájà kókó lára tá a lè wàá gbọ́ wà á tọ́ láyé, ogbó rẹ ò ní ráre. Kò sí bó o ṣe pẹ́ tó láyé, ò ní mọ bójì ọmọ. Ó ní dìá lọ́lá olúwa ọba ò ní sẹ́wọ̀n. Ọmọ gúgẹ́ òrè, ó yá jẹ́ kí n lọ sílé bàbá rẹ. Ẹ̀yìn àgbẹ̀ compound ní Ìdọ̀fin Ìgbànà ni mo wí. Ìyẹn níjọba ìbílẹ̀ Òkè Ẹ̀rọ ní Kwara State. Ọmọ gúgẹ́ òrè, ọmọ gún mẹ́rin yín dẹ́. Ìrere sólè níwòye. Àṣẹ̀yìnwá àwọn àṣẹ̀yìnbọ̀. Ikú tí Amádìyẹ Sàlémù. Ọ̀gbọ́n mẹ́ta láti san nílé awo wa. Ẹ̀tẹ̀ẹ̀ta ni mo sàn. Ọ̀kan ṣaláyé mọ́rọ́rọ́, ọ̀kan sọ nígbà pẹ̀lẹ́. Ọ̀kan ní bọ́ọ̀lù gùn mí, ọmúgbà rẹ̀ kàn mí tẹ́lẹ̀. Ọ̀kan gorí dàdò, ó di sáwóró. Ọmọ aláàrán Adédùn nísàn. Ọmọ afẹ́lẹ́lẹ́wọ̀ gbú awo. Àtùrìn òpẹ́kùn nísàn. Àtòrí wẹ́wẹ̀wẹ́ parípọ̀ ní Ṣẹ̀dó. Igbú awo ni wọ́n máa ń lọ. Èyí ò bá yún gbú awo, àgbààgbà àṣàìsàn.
a sì wò kèké a sì wò àṣemọ́jú àwa ló ní wì àwa ló léegun àwa ló lòrìṣà ṣe kété lọ́jà gan òwu ààrẹ adédùn nìsàn ìdí ọmọ àṣà ọmọ gúnmírin yín dẹ rere sólè níwòye ọmọ ẹlẹ́rìn ọ̀kín agún bí ojú ẹja òbólógùn kánmọ́lẹ̀ níwòye àwa ló lòrìṣà ṣe kété lójú ọjà gan òru ọmọ òkè ìgbàjà ọmọ eléṣe òróró ọmọ atanáwọgún àyíbá hàn jà léṣe owó òjẹ́ ńlọ́kọ̀ lóbìnrin rọ̀gbọ̀dọ̀ lẹ́wọ̀ àwọn òkò ẹ̀rù òbánú mọ́mẹ́rẹ̀ ṣẹṣẹlẹ̀ ìrẹsẹ́ ni mí ọmọ òde ọmọ àṣà ọmọ aláràn gbayì nìsàn ọmọ afẹ́fẹ́ wọnú àwo ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ olúwa gbogbo ẹbí adé òtí pátá látòrí àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ ìyá ọkọ bàbá ọkọ àtọkọ tó fẹ́ ọ sílé ni wọ́n ṣàdúrà fún ọ wípé o Mrs. Abọ́sẹ̀dé Adéṣẹwà Ọmọbọ́láńlé òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.